ẹ̀yin ènìyàn wa. Àwọn ìyá ti bínú tán o, àwọn obìnrin wọ́n ti ya síta o, wọ́n ti yarí mọ́ àwọn NEPA lọ́wọ́ o. Wọ́n ní kì í múná fún àwọn, mú bíìlì wá. Àwọn ò ríná lò, ti fẹ́ wá já iná mọ́ àwọn lórí. Ẹ wo, àwọn ni wọ́n di òpó mú yẹn o. Wọ́n ní kò sáyè kí NEPA yìí kó já iná ilé àwọn o. Wípé bíìlì tẹ́ ẹ mú wá táwọn ń san owó, àwọn ò ríná ẹ̀ lò. Ti fẹ́ wá já iná mọ́ àwọn lórí. Ti wá kó wáyà lọ, àwọn á ti fowó máa gbá wáyà. Àwọn obìnrin yarí o, wọ́n yarí o. Ó ti wá di woro sí woro, ọ̀dẹ̀ sọ ọ̀dẹ̀ báyìí o. Wọ́n ní wèrè la máa fi wo wèrè gbẹ̀yìn báyìí. Ẹ̀yin ènìyàn bá wa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. Ó yẹ eré lára bọ̀ wá dì í. NEPA wa náà wọ́n ládùúgbò wa ní o, ọlọ́run mẹ́jà náà wá náà wọ́n ládùúgbò ní o, sọ́dọ̀ ìyàwó ilé náà ti lọ tán o. Ẹ wo bọ̀dá NEPA yìí, ẹ wojú wọn, kámẹ́rà ti gbé yín, ẹ lọ́nu wàhálà, ẹ lọ́nu ayé nù. Ó yẹ kámẹ́rà rèé, bọ̀dá yẹn rèé, fọ́tù dídò, òun rèé, mákẹ́tà wọn rèé, alájà ló ń jẹ́ o, mákẹ́tà wọn rèé. Ó ní. Ẹgbórí ọbẹ̀ jáná. Ẹ wọ TikTok lẹ́nu. Bí ẹ̀ náà ṣe fún yín ká bọ́ sí. Kí ló dé àlọ́ lè fẹ́ gbowó náà? Àlọ́ lè fẹ́ gbowó náà. Mú lọ́wọ́ ẹ̀jẹ̀ fẹ́ gbowó náà. Àwọn rèé. Òun rèé. Ẹ wò bọ́dẹ̀ yìí lágídí gan o, yà á sí ọ́ sọ́bọ̀. Ẹ rí àwọn rèé, orí wọn akoto wọn rèé, akoto wọn rèé. Ìbọ̀jú aládùúgbò ti jáde, wọ́n ti jáde o, aládùúgbò ti jáde, wọ́n fún wa nílò. They no bring light. Kí ló dé àwọn kòkò pípù? Kí ló dé ẹ̀mú náà wá? Ìtẹ́lẹ̀ sùn lámú kòkò, wọ́n súnlé ìtẹ́lẹ̀ everybody sùn. Orú ti dalé mọ́ wa lọ́wọ́. Orú ti dalé mọ́ wa lọ́wọ́. Oṣù mẹ́ta mú lọ́wọ́. Ẹ̀tún wọ́n bẹ jáná lulẹ̀. Bọ̀dá NEPA rèé. Jáná. Jáná tẹ̀ fi níwọ̀ ọ̀run. Bọ̀dá NEPA jáná. Alábòsí tó lè léyìí. Ẹ mọ̀ jáná bọ̀dá NEPA kámẹ́rà ti gbé yín. Ẹ lọ́nu olúwa nílé. Ẹ lọ́nu ajé yìí. Everybody ti tú bọ́tà. Kí ló dé inú ooru là ń sùn? Àsúnú ilé ìta là ń sùn. Everybody ti tú síta o. NEPA mákẹ́tà wọn nìyẹn. Ẹ wo fìlà mákẹ́tà wọn. Alájà ẹ wo fìlà alájà. Ẹ̀jẹ̀ ń gbé NEPA yìí, ẹ̀jẹ̀ ń gbé mákẹ́tà, ẹ̀jẹ̀ ń gbé wọn.
kí ló dé. Don't do it. Àṣàkẹ́ TV show.